kéèyàn fà nínú ayé kó má tètè tó, kéèyàn wá kó má tètè bọ́ sí lọ́wọ́, kéèyàn pé kó má tètè dáhùn, kéèyàn máa ṣe kó máa dàbí ìgbà pé kò máa ṣe, kẹ́ni tí ò máa ṣe téèyàn máa wá kọ́ọ̀yàn lọ́nà tàkàtàrù lè kìrọ̀ ọ̀mà. àwọn èèyàn tó ní tán wá ṣe láyé nírú ẹ̀ máa kàn o. wọ́n bọ̀ dédé ń tọ́ bá sọ fún wa pé ń kàn ọ́ lọ́wọ́, kì í ṣe káàsì tó kó lọ́wọ́ làwọn èèyàn kó fi tẹríba fún ọ. irú nǹkan míì tí ọ̀tẹ̀ ọlọ́run ti ń ṣe ọ́ lẹ́lòmíì ò fi sọ̀kọ́ọ̀mù fún ọ pé tírú bá lè máa fi ṣe ọ́ tó òṣìṣẹ́ kù èèyàn ni ọ́. farabalẹ̀ káàsì kọ́ lẹ́lòmíì ò fọ́ fún lára rẹ, mọ́tò tó gbé wọlé kọ́ lẹ́lòmíì ò fọ́ fún lára rẹ, ẹlòmíì ò ní pé ilé tó ṣí kọ́ ni ó fọ́ fún. dédé ń tó sọ pé ń ṣe ọ ni pé ṣé wù àwọn tá a nọ́ọ̀sì tá a ń fojú fún iná nínú ayé ó ní agbára. Salati alálẹ̀ àdì wa ìtìrọ̀tì wa sọ́ọ̀bì wa òṣùṣọ́ mi ni ọmọ àṣà Siddiqu Umarul Faruqi Azamu Usmanu summa Aliyun Mulikul Kafa Sa'dun Sa'idun Ubaydun Taliyatun Abun Ubaydatan wa Ibn Hafin Ashirun Ashara وأمزة ثم عباس وآلوما وجعفر ويكيل سادة الهيام أولئك الناس بالمصطفى وكفى وصاب مكتبون سادة الهيام وفي يدي جتواسع وما ولدت أزكى مدينة سعودي دائما درارا عن كل أزواجه أرضا ووزر من هدهات براءتها في ذكر منتزها ووالدي عبد الرزاق أساس سعى ذاتي ما يا رب حرم جسمه شررا عبد الكريم صبورا زمه مونا أدساب فالوشا حليم دبرا وإن عزل من فضل سليمان أقول كان بين الناس بالخيار إيا إلهي جزاء الله صلية بزوجها جبتي والله من خيار جزاء خير للخير سعد الله أمير يا ربي وانصره على سأرة مدى إليك ما إيا إلهي يدا مدى إليك ما إيا إلهي يدا مدى إليك ما إيا إلهي يدا للعون واجعله غلابا على خير للعون واجعله غلابا على خير بسم الله الإلهي اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين
وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الآيات وبعد الممات آمين يا الله آمين يا مجيب دعواتي ìkẹ́ Ọlọ́run àti àánú ẹ̀ Ọlọ́run bá wa ṣe fàndẹ́bù Muhammad ìkẹ́ náà Ọlọ́run má jẹ́ ó máa lérí ànábì nìkan Ọlọ́run bá wa dá sírí àwọn àlùfáà àkọ́kọ́ àwọn sàábì ànábì Muhammad àwọn ọmọ ànábì àwọn ìyàwó ànábì àwọn fámìlì rẹ̀ tí wọ́n gbà fún Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀ àwọn tábìínà ìlà àtibá ìtúbà ìtàbíìn Ọlọ́run bá wa fún gbogbo wọn bẹ́ẹ̀ ìkẹ́ni Ọlọ́run bá wa ṣe sórí àfa àgbà Sheikh Tajul Adabi àfa àgbà Sheikh Tajul Mumin àlùfáà àgbà lágbàjì àgbà àlùfáà àgbà lámúnigun àgbà àlùfáà àgbà nílé agbójì àlùfáà àgbà tẹ́bíṣe àlùfáà àgbà lótùbú àlùfáà àgbà nílé báṣárè àlùfáà àgbà lámúnigun àlùfáà àgbà lókè ṣéènì gbogbo àlùfáà wa tí wọ́n ti lọ bàbá wa Maulana Sheikh Kamaluddin àlùfáà àgbà gbàrdùmá Maulana Sheikh Adam bàbá wa ẹ̀sìn ní òbí wa àlùfáà àgbà lókè kéré àlùfáà aládàńgbá àlùfáà kòkéwù kòbéèrè àlùfáà àgbà nísẹ̀búra àlùfáà tẹ́rẹ́ àlùfáà àgbà alábìdùn àlùfáà àgbà níkọ̀rọ̀ bàbá àgbà oníyangí àwọn àlùfáà àwọn òbí wọn Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn bàbá àgbà ọlá ìtàn bàbá àgbà nígbẹ̀dẹ̀mukẹ́ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀ mutara bẹ́ẹ̀ àlùfáà àgbàlagbàjì àgbà lónìí ọ̀tún àláfíà ìfàyàbalẹ̀ ọlọ́mọṣà bá wa ṣe fún wa Ọlọ́run bá wa pín dórí àlùfáà àgbà lámúnigun Ọlọ́run bá wa pín dórí àlùfáà àgbà lókè sẹ́yìnì Ọlọ́run bá wa pín dórí àlùfáà àgbà lásọ̀lọ́ àgbà Ọlọ́run bá wa pín dórí bàbá Mudirul Markaz Ọlọ́run bá wa pín dórí bàbá Alhaji àgbà tèní Ọlọ́run bá wa pín kó kárí gbogbo àwọn ẹni Ọlọ́run Ọlọ́run bá wa pín kó kárí gbogbo àwọn màmá wa lóbìnrin Ọlọ́run kó pín kárí ilé àwọn àlùfáà wa mo kí kalẹ̀ gbogbo àwọn àgbàlagbà mo gbé kíkì mi lórí bàbá wa bàbá dáadáa aṣíwájú rẹ̀ bàbá wa ẹni rẹ̀ Maulana Sheikh Abu Rido ẹ dákun ẹ bá mi àdámọ̀ wọn dáadáa mo kí kalẹ̀ yín bàbá Ainu Rido ẹ dákun Ainu Rido Ramadan náà ó sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bàbá wa Ainu Rido bẹ́ẹ̀ bá worúkọ náà nínú Al-Qur'an Sumitun Musa li anna Nabiyallahi Musa tí èèyàn bá ṣe dirasatul Qur'an dáadáa a rí i pé nínú ànábì Ọlọ́run tọ́lọ́run fẹ́ dákọ̀ rẹ̀ ju ànábì Musa náà ni tó bá ń lọ yóò ní ya Musa ó dàbí pé ìjánu rẹ̀ Olúwa máa fa ní gbogbo ìgbà ni bó bá ń lọ yóò bí léèrè pé má tilka bí yẹmí níka. ìjọ mi ń bẹ tẹ́dá ọmọ nǹkan dání tí ò ní mọ̀túmọ̀ tó mú dání. nǹkan mi máa ń bẹ lọ́wọ́ èèyàn níjọ́ mi téèyàn ò ní mọṣẹ́ tí ó fi ṣe. kí ṣe pọ́ bá tó bí Musa léèrè ọmọ pé tóun gbélé lọ́wọ́ náà lòun fẹ́ bí léèrè ó ní má tilka bí yẹmí níka. má tilka bí yẹmí níka ya Musa. ìwà ń dọ́lọ́run lóhùn wípé ìyá aṣọ ìyá. ọ̀la ìyá aṣọ ìyá. Ọlọ́run ni mo mọ̀ pé bẹ́ẹ̀ ni. àtàwákàwù àlẹ́ wà ó ṣubí. má da jùmúlá pọ̀ má da jùmúlá pọ̀. àtàwákàwù àlẹ́ wà ó ṣubí àlàgànàmí. Àyìndé kí ló dé tó ń ké. àlàgànàmí. ó di méjì. wàlíyá fi. àmàrìbù kúrọ̀. ní òbí dá kéèyàn ó jìnnà sí tírà o. ìsìtàyídú línìdọ́ tí mo lánàá ṣe ká ádámà wíńjẹ òní. ayé ò tún ti rí báyìí níjọ náà o. wàlíyá fi àmàrìbù kúrọ̀ inú tírà mi ló ti báyìí o. wàhálìbù kúrọ̀ dédé ń tó kálẹ̀ níwọ́ rò pé Musa ń fọ̀ pa ṣe ni. wàlíyá fi àmàrìbù kúrọ̀. àṣẹ Musa àṣọlọ́run fẹ́ ṣàlàyé fún ni pé ó tún kù. wàlíyá fi àmàrìbù kúrọ̀ kọ́lá alikiya ya Musa. alikiya ya Musa. bàbá àti ṣe wá àti ká tó máa bọ̀ ń bàdàn ni àti lọ́nà méjì ká tó máa bọ̀ fáàlì kọ́ kódà tún nìkan tó sí àyín nìsín.
kò sí ọ̀nà kò sí náà pàbí tọ́nà báyìí náà ni fáàlì kọ́ ha àmọ́ wọ́n ti ṣe báyìí sórí òhun. Tẹ́wọ̀n bá torí pé kìtàràbà àlùmọ̀kánà pé kìtàràbà tí ó wá fẹ́ só ti yé báwọn. Kè ṣe pé gbogbo èèyàn ni ó fẹ́ mọ yìí rẹ̀ abálẹ̀ kan ọba mi tí máa sọ pé fàtẹ̀kù nínà ó mọ̀ pé òun ló ń dá wa mí ní àlàkí mímọ́ mímúwé àti nkọ́síràtì á tún wá ní fàtẹ̀kù ní ẹni tí ò ní mọ yìí rẹ̀ ń sọ ohun tó ṣe fún wa ká lè mọ bóun ti tó ni o. Ọba mi àgbà Àyìndé ọpẹ́ fáńsúrì ilá adábìrà ìsì wálù ti fi í. Fáńsúrì ilá adábìrà ìsì wálù ti fi í. Tẹ̀jídárọ̀ ìsàmú àṣàbà wà nàbí ilá. Tẹ̀jídárọ̀ ìsà àṣàbà wà nàbí ilá. Àbá yìí ké orin kan jẹ́ orin náà bá fi tẹ̀lé wínú parí orin. Bẹ́ẹ̀mi ṣe bọ́ bẹ́ẹ̀mi ṣe ni ẹja bẹ̀rẹ̀ dìrásá ilimili àrùdì ńgbà yẹn nìyẹn. Èyí ló wá ń kìlọ̀ fún mi pé akẹ́kọ̀ọ́ kàlá afẹ́ wọnú Ramadan. Kése tí a dé òde tí ẹ lọ́mọ bẹ̀rẹ̀ àwọn òyúbùlì kọ́fì yà o. Ọmọ wojú sánmọ̀. Tẹ́mọ̀ wá sọ fún mi. Fáńsúrì ilá Adábìrà yìí sí wa ló ti fẹ́. Bàbá wa Maulana Ainu Ridọ. Kí Olúwa ó ṣe yín bó ti ṣe yín yìí. Ẹ máa mú yàn lélẹ́kulè ẹ̀ ń fi ọlá kọ́yàn lẹ́kọ̀ọ́ ni. Àwọn èèyàn míì níjọ́ míì tọ́lọ́run bá gbégbà fún wọn tó bá ṣàánú wọn bí wọ́n ti máa lo àwọn èèyàn. Ó jẹ́ káwọn èèyàn máa sáré ní tó kàn àti ní tí ó kàn ni. Ìjòkó yín nìsín tẹ bá dọ̀ káwọn tẹ rí bí ìjòkó ti rí tẹ̀sí ní ká bá yín pé bàbá wa Àdìgún pé tọ̀ Àdìgún orí pé mo ti wá òun níbo mi ò tẹ̀sí tọ́nu mọ́tò wọ́n fi sínú díwáànù pẹ̀ wá náà ni. Mísánù pẹ̀ wá ẹ ti débẹ̀ náà nu. Àmọ́ ẹ jòkó èmi fi gbogbo òjòkó yọ̀ǹda yín torí wọ́n tún ní wàásí. Wallahi mo ti ń jòkó wọn ní mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ wàásí ni mo tún ní wàásí. Èmi ti wá ń fi jòkó yọ̀ǹda àwọn ti fi àgbà wọ́n ti fi pọ́n wálé káwa náà wá fọmọdé sọ pé tọ̀ ẹ̀ máa wá bó bá ti yá bàbá lógo Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ o. Àmọ́ ń sori ilá adábìrà yìí sì jẹ́ ń túkẹ́ ẹ wo ẹ̀kọ́ téèyàn kọ́ lára adábìrà yìí sì fẹ́ni tó bá fẹ́ jó lórí adábìrà yìí sì ẹni téèyàn bá níwájú wàlú tv farabalẹ̀ wàlú tv yìí àti tó ṣe àti ìkọ́sí àánú lára rẹ̀ téèyàn bá rí bẹ́yìn tí ń lo ọlá tẹ́jídì ra ìsà muhazaba wanabi. Gbogbo ntọ́lọ́ fi bò yín láti rí ọlọ́mọ fi tú yín láti rí o. Gbogbo ntọ́lọ́ fi ṣàánú yín mo bẹ lọ́hùn fún yín bàbá. Gbogbo ntẹ́yìn náà ń wò tí ń jà nu Ọlọ́run tẹ̀ mọ̀ pé àánú lélẹ́yìí. Bá a tún ṣe ń kí yín pé ó pọ̀ yìí. Èyí náà túmọ̀ àwọn tó ti ṣe tí ń bẹ́ẹ̀ nu pé ká gbàgbára ló fẹ́ fi ṣe ni kò gbọdọ̀ tí ì ṣe. Ọlọ́run wọlé gbogbo ntó ti ṣe. Bàbá wa Ainu Ridọ Ọlọ́run má jẹ́ kí àpadà sí bó dé bá yín láíláí. Lẹ́ ó máa wá títí láíláí. Lẹ́ ó máa wá títí láíláí. Nínú ọ̀la ńlá pẹ̀lú dẹ̀ra. Ẹkùn náà wò sá Ọlọ́run ó gbà sá. Lẹ́ ó máa wá títí láíláí. Lẹ́ ó máa wá títí láíláí. Àmín. Ẹ̀dẹ́kọ̀ ẹ̀bùn wa nílì ilá bí fún wa ọlọ́mọsá jẹ́ ká máa bẹ dáadáa bismillahir rahmanir rahim. إلى في قريش إلى في من الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Mo pé lórí bàbá wa tí wọ́n ti dìde tí bàbá wa Tàràgbá ní ẹ wá jókòó padà pẹ̀lú fẹ́ Ọlọ́run jẹ́ kẹ́ máa bẹ́nu àánú Ọlọ́run. Mo pé lẹ́gbẹ̀ẹ́ bàbá wa tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. Àwọn bàbá wa Ọlọ́run jẹ́ kẹ́ máa bẹ dáadáa. Bàbá wa tí wọ́n jẹ́ ẹgbẹ́ ọmọ Ìlọrin àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run jẹ́ kẹ́ àlùfáà wa nílé olómi gbóná Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. Bàbá wa olólùfẹ́ bàbá wa Maulana Alfanla Sheikh Abdulmajid Daoud Abdulmajid Ọlọ́run jẹ́ kẹ́ máa bẹ dáadáa. Àlùfáà wa àgbà Azakir ẹni rẹ̀ bàbá wa owó ní kókó Ọlọ́run jẹ́ kẹ́ máa bẹ dáadáa. Bàbá wa àlùfáà àgbà bàbá wa nísàlẹ̀ ọ̀rọ̀ bàbá ń bàdàn nù ni. Bàbá ń bàdàn nù ni àwọn bàbá ń bàdàn nù ni Ọlọ́run ó gbà ẹ ṣeun sà. Ọlọ́run má jẹ́ kí ẹ rí nira níṣẹ́jú kan. Mo wá kí bàbá wa lẹ́gbẹ̀ẹ́ wọn Ọlọ́run jẹ́ kẹ́ máa bẹ dáadáa. Mo wá kí bàbá mi bí mo ti máa ń pè wọ́n nù èmi àní bàbá Sàrújí bọ̀dá Sàrújí méjèèjì tẹ́mi máa ń pè wọ́n nù ni. Bàbá ń bẹ ń bàdàn jẹta tí à ń ṣe 17 years tí bàbá Akéwòsọlá ti lọ́dọ̀ Ọlọ́run
ọba tó ní ọmọ dá sí mọ́jà padà sí bó gbẹ̀yìn rẹ̀ ọlọ́run jẹ́ rí baba Sàrújí pẹ́ o mo kí àwọn àlùfáà wa àwọn aláàjì wa lẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́run jẹ́ ká máa bẹ dáadáa mo kí gbogbo àlùfáà wa ọlọ́mọṣà járí yín pẹ́ gbogbo òjòkó ẹ̀yin baba ẹjọ́ èmi náà tètè fẹ́ dálẹ̀ kíákíá kí n máa lọ ni. mo wá tara bẹ́ẹ̀ mo kí baba wa Sheikh Murtado Al-Fulani ọ̀la lèmi ń pe prógámù baba tẹ́lẹ̀ wàláì kódà nínú prógámù tí ìbá ṣe wá sí méjì ta ní Ìbàdàn ká tó ní ká máa wá dàbọ̀ lọ́la Èkó là bá sùn. nígbà tá à ń fún mi ní invitation bẹ́ẹ̀ ní ìsìn first week lèmi sì máa pè wọ́n á ní tọ̀ bàbá apalẹ̀mọ́ pọ̀ ó nítọ̀ bí ó bá ti kódà nínú wáàsí ta nínú prógámù ta níjọ́ mẹ́jọ bó ti pọ̀ tó bàbá mi tí wọ́n jẹ́ mẹ́ńtọ̀ mi tí wọ́n jẹ́ bàbá dáadáa bàbá gbà níbodè bàbá gbà níbodè bàbá rẹ̀ nínú prógámù wọn jọ mẹ́jọ ni pé ìyá Ìlọrin ó tún joyè ń bẹ àmọ́tọ̀ iṣẹ́ ló wá délẹ̀ yìí bàbá sì ń lọ wọ́n sì ń travel ló jẹ́ kí prógámù wọn yá tó bá èmi mo sì jẹ́ wọn ní o àmọ́tọ̀ ẹrẹ́tì mi ń Bàrígà ẹrẹ́tì mi ń Bàrígà àmọ́ wọlé wa á wọlé lógo Ọlọ́run ní jẹ́ ó burú fún yín bàbá Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín ó dàrú ìfẹ́ náà pọ̀ wọ́n wí fún mi lọ́dún tó lọ wọ́n ní Ọlọ́run sọ wa dẹ̀ mí wọ́n ní ẹ̀yin nìkan lẹ́ ń bọ̀ wá sí mo fẹ́ gbádùn yín ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò sí ti tó wà ń bẹ́ẹ̀ o ó wí fún gbogbo ẹni tí wọ́n ń pè tí wọ́n ní ọmọ bọ̀ wá bí wọ́n bá ti fìfẹ́ pè ọ́ ìwọ náà mọ̀ dáhùn bí wọ́n bá pè ọ́ pẹ̀lú àbùkù dákun yẹ̀ẹ́lẹ̀ bọ́ bá lòdì àbùkù ńjọ́ tó ti ga tó bá ga tán tó fẹ́ yẹ̀ẹ́lẹ̀ ìgbéraga wọn pè é àmọ́ jáyé ọmọ pé kò tí ì ga lóòótọ́ àmọ́ kò gba wèrè ǹjẹ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé kò tí ì ga àmọ́ bá ti fìfẹ́ pè ọ́ tí wọ́n rí pé ìfẹ́ rè lẹ́yìn pàjọ sẹ́yìn pé ìfẹ́ náà wá pọ̀ nígbà báyìí bá mu ni òdèlé àti kọ́kọ́ kò sọ́gbọ́n àdé Bàrígà bó ṣe ká kówó lẹ̀ pé tọ̀ ánàkọ́lá ká yọjú pé tọ̀ ánàkọ́lá ká sì bá tètè àdé kó ọlọ́run jẹ́ àbáyín dáadáa ọlọ́run àlùfáà níwájú ọlọ́run mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa ọ̀pá Súfì ọlọ́run jẹ́ ká ẹ máa bẹ dáadáa gbogbo èèyàn ni bàbá lọ́dọ̀ tèmi ó lè má jẹ́ bàbá lọ́dọ̀ ẹlòmíì nítorí pé níta máa fi bàbá ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì kéèyàn gbé mọ́tò ńlá kó dé ni ó fi pè yàn bàbá ẹlòmíì kó léjú wọlé ni ó fi pọ́n ọ lé àmọ́ dédé títọ́ tiwa àwọn kankan ń bẹ kọ̀ gbà kankan sọnù lọ́wọ́ wa. bàbá wa inú ìdán ni wọ́n dìde ní ìsìn bàbá wa aṣíwájú wa àwọn àfa wa ká mọ̀ pé wọ́n bá àwọn kò dín tí ń jọmọ Ìyá Ìlọrin kù. àkọ́kọ́ náà bàbá ni wọ́n kọ́kọ́ jẹ́ sọ̀rẹ́ mi ńgbọ̀ wá gbádá ńlá tó pàdé ẹni tó jẹ́ bàbá sí ọ̀rẹ́ rẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí lò wọ́n bí gbà pé ẹjọ́ wà. àlùfáà wa Bọ́lájí àlùfáà wa Ìsá tó já àbúrò bàbá àwọn àbúrò sàlẹ̀sàlẹ̀ àfa kàńsẹ́ lọ ọ̀rẹ́ mi báyìí tá a jọ wà ìgbà wọn wá ń pe àwa tá a wá ń jòkó lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n jẹ́ kàwú fún wọn ṣá ṣe àga tiwa àga lọ́dà wá pọ̀ ọjọ́ orí ọ̀dà wá pọ̀ ọlọ́run jẹ́ gbogbo wọ́jọ́ máa bẹ dáadáa o gbogbo ẹ̀yin màmá wa ọlọ́run jẹ́ ká ẹ máa bẹ nínú àánú ọlọ́run gbogbo ẹ̀yin alájà wa ọlọ́run ọba tó ní yín mọ́jà padà sí bọ́ ọba yín o ọlọ́run fi yín sí ọ̀ṣọ́ fẹ́sìn mọ́jà yín lọ́rọ̀ rú ọlọ́run àlùfáà níwájú ọlọ́run wọ́n á kí ìtì débẹ̀ níbo ní fi bàbá tàrà gbá sí mo fẹ́ dọ́dọ̀ yín kí n kúnlẹ̀ sọ́dọ̀ wọn ni kódà wa ìṣẹ́jú mẹ́wàá tí n fi sọ̀rọ̀ náà tẹ́ fi yọ̀ǹda mi. ọba tààrà gbá ìmọ̀lú fasayarallahu a'malakum bẹ́ẹ̀ bá lóun ti gba wáàsí pé òun ti dà fún wáàsí yóò mọ̀ lé yín náà ni kárin ló lóun ò ṣe nǹkan míì má tó bẹ́nu pé tó fẹ́ máa ṣeun náà kò tí ì tó. ìgbésí ayé ti yín ẹ̀yin ẹni tó bá ń sọ pé àwọn tó ń pè ní kíníkan ní káwọn adarí ìjókòó kan ọgọ síra rẹ̀ ni ó wà sí ló pera rẹ̀ ẹ jẹ́ ní ọ wálé kó wá tún kéwúké dáadáa ọjọ́ ilẹ̀ tún kéwúké lọ́dọ̀ bàbá tààrà gba ìmọ̀ tó nítumọ̀ tó bá ní àwọn mímọ̀ kan ṣe press up lọ́wọ́ yẹ pé ojoojúmọ́ ló ń horu ọba mi tó níyín bẹ́ẹ̀ tí ń bá bọ̀ níjọ́ tó nígbà tá a tún jòkó bẹ́ẹ̀ àwọn ọmọ tán ti mọ̀ yín àwọn wojú ara wa pé àgbà ọmọ gba kínní díẹ̀ ni tí wọ́n tó ń fàyìn sí ni tọ̀ ọba mi tó níyín ọba wa tààrà gbá ọlọ́run wọlé àfa àgbà ládàǹgbà níwájú ọlọ́run wọlé bàbá Mùlánà Ṣéhù Báṣárù ládàǹgbà ọlọ́run wọlé àwọn wọlé apá ìyìn àṣẹ́kùbọ̀ wọn náà ní mọ̀já sì rí yín ó tú ọlọ́run jẹ́ ẹ máa bẹ nínú àánú ọlọ́run gbogbo mi tọ́lọ́run fún yín ntó ṣe jowú dáadáa ni ọlọ́run má sọ di nǹkan aburú ó ti bá wulẹ̀ kó dáa tó ọlọ́run jẹ́ tọmọ dáa jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́pẹ̀ bùnmí láàmì tó lọ sókè fún bàbá wa tààrà gbá o wọ́n á kí bàbá wa tí a wá jòkó tì ibi tí ń ti jòkó nu torí ìṣẹ́jú mẹ́wàá náà lẹ́ẹ̀fi yọ̀ǹda mi bàbá wa Àdìgún ẹ̀wò yà yín
ọ̀rọ̀ tèmi àti yín ibẹ̀ ní kálukú ó ti mú wá sí tí kálukú ó ti mú wá sí tí ọmọ lọ èmi ọ̀tọ̀ ọdẹ tá a ti kọ́kọ́ ń bọ̀ nìbàdàn ọ̀tọ̀ ní tọ́pìkì tí mo palẹ̀ mọ́ lọ bẹ̀ torí wá sí tèmi ṣe lọ́dún yìí mo wí fún gbogbo ẹni tí wọ́n mọ̀ pè wá mo ní kí lẹ́ẹ̀ mọ̀ pè wá sí kẹ́ ẹ sọ fún àwọn èèyàn tẹ́ ẹ pè kẹ́ fún wọn tọ́pìkì ẹ̀ fi rídíkù lẹ́kítọ́rà o ṣé o lẹ́kítọ́rà wọn à rídíkù lẹ́kítọ́rà o kàn fà fún oníwàásí ní tọ́pìkì ẹ̀ rídíkù rẹ̀ ẹjẹ́ á mọ̀ fún àwọn táwọn gbà kò náà fún ẹjẹ́ á mọ̀ fún wọn ṣẹ́ṣe àfáàmì tó dóde náà ti ń wí wòrowòro alágbà fún ní mòdù tẹ ní ọ sọ̀rọ̀ lé lórí ni ẹbí àfáàmì léèrè ẹni ọ̀dà ń gbà tá a bá bá jímọ̀ adéjímọ̀ àwa bá jímọ̀ bàbá tààrà gbá ńgbà tá adéjímọ̀ bá jímọ̀ wọ́n ti kí jímọ̀ tán ìmáàmù ti kí jímọ̀ tán kọ́ àtún báràkà tán láàsì ẹni tí ń kírun lọ́wọ́ tó ṣe pé ẹyọ kan lòún bá òun bẹ ẹyọ kan tó wá bá ìgbà tó náà ro táwa dé mọ́sálásí sájọyìn rẹ̀ ni sáníyàn jímọ̀ ládàá ni ọdẹ tí ọba jímọ̀ ṣé sùúrì ní òkì ni àbí jímọ̀ náà ní òkì ẹ máa fáwọn èèyàn tọ́pìkì etí ọba tìrìtì ẹ sọ fún pé àáfàá ẹni tó sẹ̀yìn lẹ̀ ń bú látàárọ̀ ẹ̀ tí ì lọ bí èyí táwa torí ẹ̀ gbàkú náà yín. àgbọ́ látàárọ̀ èsì ọ̀rọ̀ lẹ́pẹ́ tọ́pìkì yẹn àní ẹ máa fèsì ọ̀rọ̀ àmẹ́sì tọ́pìkì tiwa ẹ̀ fọ́ ná ẹ lọ bí mo dùn wa nígbà tẹ́mi wá dé jókòó yìí tí mo rí i pé àpọ́nlé sí làwọn èèyàn máa fi ṣe wàláì àpọ́nlé tọ́bi tọ́lọ́mbásá ti mẹ́mi yín lọ ni ẹ jẹ́ ká ẹni tó fẹ́ gbowó náà dààmú díẹ̀ ẹjọ́ katira kọ́lá bí ó pe ẹni tó mọ̀ jùlọ pé dákun orin wo ló sọ̀rọ̀ nípa orin wo ló sọ̀rọ̀ nípa obìnrin tí wọ́n fẹ́ sú lópó ìhìn òun náà dààmú díẹ̀ yóò lọ hákẹ́ díẹ̀ yóò torí ẹ̀ pèèyàn nígbà tí ọ̀tọ̀ ní tọ́pìkì tá a palẹ̀ mọ́ lòdì tá a ti ń bọ̀ mo wá rí i pé ó yẹ kó change lóòótọ́ mo wá change ẹ̀ nígbà tá a dé àyín náà nígbà tá a ń bọ̀ ọ̀tọ̀ lé tí mo sọ fáwọn ọmọ bọ̀ ní mọ́tò pé ẹ lọ wo ìyá yẹn kọ̀ yí lẹ̀ àmọ́ nígbà tá a dé bíbà yìí ó yẹ kó máa observe dáadáa bàbá tààrà gbá wa ń sọ̀rọ̀ pé tó ẹni tó bá gbọ́n bá ń sọ̀rọ̀ tó bá nílà káyì bókàlà bọ̀ ń tẹ fóònù ọgbọ̀dọ̀ máa fẹ̀mí tẹ̀lé tọ́lọ́ máa pé kò sọ̀rọ̀ tó bọ́ọ̀lẹ̀ lẹ́nu rú wọn tó sọnù. wọ́n á ń sọ nínú ọ̀rọ̀ nígbà tá a fẹ́ dúpẹ́ pé á dúpẹ́ ni àṣẹ ní dúpẹ́ ó wí fún yín lónìí o èmi ti mú tí mo fẹ́ mú bẹ̀ báwọn àti gbogbo ẹni tí ń bẹ níjòkó yìí àgbà yìí ànígbébẹ̀ náà láfi gbé o. wọ́n jẹ́ kí nǹkan kó tì ọ́ dànù dandan ni kó pàdé tí ó bá tì ọ́ dànù nínú ìrìn àjò. gbogbo ẹni tí wọ́n ń fọlá rẹ bẹ lọ́hùn yẹn ọlá pé ọ̀rá yè jòkó tí kò sọ tó ju ẹ̀rí kó tó dẹni tó kọ rí ó sì tọrọ ni o. àwa dísù dáàrí ká máa lọ Ìbàdàn. àwa dísù dáàrí. tàhátàrú kìrọ̀ mọ́ fàmà. torí máa ń tọ̀ lábàlì máa làbìlì kéèmì yá ìhàfúlásà. àwọn fìlọ́sọ́fà ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní máa ń tọ́ lábàlì máa là bìlì kéèmì yá ìhàfúlásà. wọ́n ní wà máa ń tọ̀ lábà wọ́n ní máa ń tọ̀ lábà dínà bílí kẹlámi tásàndákọ̀. wọ́n ní kílẹ̀ lẹ́ẹ̀kẹta wọ́n ní máa ń tọ̀ lábà gàrà ìbàlẹ̀ àdìsí kàthàbà. àwádìí sódárì. gbogbo ẹni tí bẹ́ẹ̀ àyín tó fẹ́ ga palẹ̀ mọ́ wá pàdé tí máa tìyàn dànù lọ́nà kí ni o ní pàdé kí ni oríire náà ló pè báwọn tó mọ̀ bọ̀ tí gbogbo èèyàn náà ro tó di authority. mo bá yìí dé ọ̀wá nípàdé tí ó pọ̀ lẹ́kún bá a ti mọ aládùn yìí bádìgún ti mọ kọ́la ti mọ yìí àdìgún tí ó lọ lóru èmi ẹ mọ̀ pé ẹ̀ńtàjọ́ wo status ara wa ni ìmí lóru wọ́n gbọ́ muhammadu ṣe ń tẹ́ẹ̀fì sọ fún náà rè. tàhátàrú kìrọ̀ mọ́ fàmà. tí ó dé mọ̀lídìí ẹlòmíì mọ̀lídìí tí ó ti fẹ́ kú tẹ́lẹ̀ àdìgún ó jì ní. Adigun jini bí ìfàjà bí ìfàjà bí ìfàjà máa rí tí ọmọ díjú pọ̀ wàláì tí wọ́n ti lọ lọ́hùn ẹ̀san náà rè o ẹ̀san náà rè bẹ́ẹ̀ bá sọ pé òun ò ní ṣe mọ́ èèyàn downgrade ara rẹ̀ ni o bọ́ bá wo tẹni tí ò dúpẹ́ tó lóòsóore mọ́ ẹni tí ó dùn fún ọmọ òsì mọ́jọ́ tó pàdé ẹ̀. àwádìí sódárì. ṣé n tẹ́bi sáfàdìgún náà rè abẹ́ fún lọ́wọ́ kó tó wá mọ̀lídìí tiyín náà ó náà ń ṣe Ramadan lecture ní ìsìn ẹlẹ́bísì tọ́dún bá ti ń bọ̀ ẹ̀ tún pé tọ̀ agbádùn yín lọ́dún tó lọ o ṣé ìmọ̀ gbádùn èèyàn ò ní gbádùn ti yín ni. àwádìí sódárì. ọmọ yà lọ nílé mi ó bẹ́ẹ̀ mi bá ti wí tẹ́ mi lọ lẹ́nu nípa òsì ní ṣẹlẹ̀. tàhátàrú kìrọ̀ mọ́ fàmà. wọ́n ní ti tó
oníran ni kò má pè wá sóde BDC ti kún tẹ́lẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀. tahataru likirama fama. mo rí gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ yín lọ ni pé àwádìísù dáárì ìmìwọ́nú ọjọ́ ayé. tahataru likirama fama. tahataru likirama. Tahataru likirama ọwọ́ adúró júmùlà kan nìyẹn. tahataru likirama. mo wí fún gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ yín lónìí sórí tó ń rí ló gbogbo ìgbà tó fẹ́ já yóò sú ọ̀hún irú rẹ náà lọ́ọ́ máa rí torí pé ibi tó ń lọ ni o gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ibi tó fẹ́ lọ. Hawadisu dari. nígbà tó bá yá táyé bá pọ̀ táwọn èèyàn gidi ń pẹ́ tìyín tí àwọn èèyàn gidi tó wá kún àwa èèyàn gidi àwa tẹ́ ẹ rí lónìí ilé èèyàn gidi o ẹlòmínà tí ó bá tún padà gidi yóò túnra rẹ̀ ṣe ni àmọ́ àwọn àtẹ̀ kọ́kọ́ rí kì í ṣe pé bàbá àtàràgbà ò lóde míì tán ti lè pa owó tó ju ìyá yín lọ. àwọn àjò farabalẹ̀ àwọn àjò kò tí wọ́n láwọn ń ké ìsájà 5,000 naira lọ́jọ́ orí wo láàfà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí àbí àfà tó ti produce ń tọ́pọ̀. Àwádìísù dárì. Hawadisu dari. Ìgbà ọjọ́ ayé yìí rí bẹ́ẹ̀. Tahataru likirama fama. Tẹ́ bá torí pé àwọn tí mo ń retí wọn ò wá tó bí mo ti rántí wọn ò wá tó bí mo ti retí wọn rárá. Wọ́n sọ fún yín pé kù tẹ́ fẹ́ ṣe ni wọ́n sọ fún yín pé ẹ so okùn ẹsẹ̀ yín níbi tó ti ń jò ni. Tahataru likirama. Wọ́n sọ fún yín wípé àwọn tẹ́ rò pọ̀ wà lọ́wọ́ yín yẹn wọ́n ń bẹ lọ́wọ́ yín àmọ́ wọ́n fẹ́ gbọ́ pé àwọn èèyàn kan wá kan lè máa sáré bọ̀ nílé kan wá pàdé wọn. Tahataru likirama. Ẹlòmíì ò ṣe nǹkan kan lé ẹlòmíì ò ṣe nǹkan kan ẹlòmíì ibi tọ́wọ́ àyín ṣe ń tó wù lọ́wọ́ ni ọlá akọ́fẹ́ kẹ́ ẹ máa pe àwọn èèyàn kan kí wọ́n lè pàdé gbogbo àwọn tẹ́rí tí wọ́n ga yàn àyè kan náà ni wọ́n ti ń pàdé àwọn èèyàn dẹ̀ ti múra wọn dání pé tí wọ́n bá ti ní pàdé irú wọn láàyè kan wọ́n yà fowó ránṣẹ́ bẹ̀ ni. Tahataru likirama. Wọ́n sọ fún yín wípé níta tẹ́tẹ́ bá torí bákan tẹ́ wò pé ókè àwọn àyè báyà wà náà ní débẹ̀ máa wà náà ní débẹ̀ mọ́ ẹ máa débẹ̀ ẹ pàdé onítìyín tí wọ́n máa torí rẹ̀ tọ̀ yín wá. Hawadisu dari. Ẹgbẹ́ kí lèmi wá sí lẹ́kọ̀ọ́ lé ní tẹ́ ẹ bá pè mí wá sí. Ẹni tó mọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ kò ti wulẹ̀ ó tóbi tó kí n tèmi ń bẹ̀ ńgbà tí n bá ní tí wọ́n á mú bẹ̀ ẹ̀yin lẹ pè mí bẹ̀ lónìí ọlá yín lè kó fi rí mi lónìí bí n bá ní kankan ṣe lọ́la kí mo fẹ́ wá ṣe ń bẹ̀ àwọn èèyàn kan náà fẹ́ wá tọ̀ ẹ̀yin náà wá àmọ́ wọ́n fẹ́ fi ọlá tiwọn wọ́n fẹ́ fi rántí yín ni. Tahataru likirama fama. Bẹ́ẹ̀ ni. Allati ala sabili akidari tanqasimu. Àwádìísù dárì. Hawadisu dari. Gbogbo ẹni tí ń bẹ́yà yín lónìí wàá rí i pé àwẹ̀ tá à ń gbà yìí bọ́yọ̀ gbarú ẹ̀ rí kọ̀dúsà tẹ́lómi wà lọ́dún yìí kò tí ì sí irú ẹ̀ rí òpin ayé kọ́hún ibi tó ń lọ ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ má torí ní tẹ́nìkankan ṣe fún ọ ẹnìkankan downgrade ẹ ọsàn tí ò wù ọ sí ọ ó ṣe ń tó lérò fún kí ni wàá rò pé ẹnì kò lè ṣe ń tó lérò fún ọ sí ìbẹ́ èèyàn lèèyàn ọmọ jẹ́ ẹni tó ṣe ń tí ò tó lérò fún ọ má torí rẹ̀ sọ pọ́lọ́ òun ò sí mà ìwọ ni ó túnra mú ni. mo ń bọ̀ ìtò òní tẹ́ni tó ṣe fún ọ fi ṣe fún ọ kí wọ́n wà àwọn èèyàn ń bẹ wọn fẹ́ fìyàn lẹ̀ tí wọ́n bá ti ní tí wọ́n fẹ́ lára èèyàn wọ́n fìyàn lẹ̀ ìwọ ni ọ wá ń tí ń bẹnu pé tẹ́nìkan bá fẹ́ fi ọ lẹ̀ yóò túnú rò lẹ́ẹ̀mejì pé sóhun ò ní lọ ṣòfò báyìí. Àwádìísù dárì. Hawadisu dari. Adigun ẹ wò yà yín àwádìísù dárì ẹ tẹra mọ́sẹ̀ yín ẹ máa ṣe ti yín lọ ni. Hawadisu dari. ẹ ti lẹ́bùn ẹ ti ní tẹ́ wá ṣe láyé o kéyí ẹ̀yàn jù bá náà lọ tẹ́nìkan bá tún sọ fún yín ẹ̀yin a máa fi nǹkan kún nǹkan àmọ́ kì í ṣẹni tẹ́nìkan sọ pé jẹ́ nǹkan ní tí ò sí rárá yóò fi kún tí ń bẹ lára yín ni torí nǹkan kan lòun náà pàdé lára yín tí ó fi gba nọ́mbà yín gbogbo wa tá a jọ gba nọ́mbà ara wa a máa ń tá a fẹ́ jọ benefit lára ara wa ni. Hawadisu dari. ìtọ́ba ikú tẹ́ fi kún òun ni ẹ fi kún àwádìísù dárì kádájọ́ ìrẹsọ́nà kí nǹkan kan fẹ́ ṣe bí ipò fẹ́ yẹ mọ́ ni lọ́wọ́ kí nǹkan kan fẹ́ ṣe bí ipò fẹ́ míyàn lẹ́mìí takata. Tahataru likirama. ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ayé o èmi wá wí fún yín lónìí mo wí fún yín lónìí pé ibi tẹ́ ń lọ ìníkẹ́ kọjú sí ó pè wọ́n tí wọ́n náà ń bẹ́yìn àyín ó forí ṣe fún yàn ó fọrùn ṣe fún yàn ibi kò jẹ́ náà ni ó padà bọ̀ ọ́fíìsì kò ní ìtumọ̀ o mò ń bọ̀ ọ fẹ́ pàdé olóríire olórí ibú lọ kọ́kọ́ pàdé ni ọ wá ṣe dáadáa sí i méjì ó dùn ọ́ olóríire tí ọmọ yìí tó ń ṣe ń bọ̀ wá torí tó bá fọ olórí ibú practice ò ní yin olóríire tó bá dé. Tahataru likirama fama. Àwádìísù dárì jẹ̀ntúkẹ́ àwádìísù dárì
àwọn pírọ́blẹ́mù tí máa ń ṣẹlẹ̀ nínú ayé. Hawadisu dahari. kéèyàn máa fà á fà á kọ́ mọ́ ti tó kẹ́ni tó bẹ̀rẹ̀ lẹ́yìn èèyàn máa wá wò yàn bí gba pé yàn ń ṣeré ni. Hawadisu dahari. ẹlòmíì tó bẹ̀rẹ̀ ń tẹ̀ mọ́ ṣe lójú yín òun lè pe gbogbo ayé kí bí ọmọ gbà wọn kàn ti lọ stadium kò túmọ̀ sí pé lóríire jù yín lọ ibi tẹ́yìn ń lọ là ń kọ́ yín lẹ́kọ̀ọ́ rẹ̀. Hawadisu dahari. àwọn èèyàn kan bọ̀ wá bá yín ṣe àfẹ́jẹ́ kẹ́ ẹ mọ yìí wọn tí wọ́n bá dé òun ní gbogbo tírénì tẹ́ ń gbà lọ́wọ́. Hawadisu dahari. ẹni bàbá tààrà gbà ń sọ látàárọ̀ yẹn a ti fẹ́ lòdì eríjọ kan tí ò sí nǹkan kan àwọn tá à ń kọ́ àwọn sẹ́ẹ̀tì tí ń bẹ́ẹ̀ lè kéwú lọ́dún náà rè kò sí nǹkan kan tá à ń mú lòdì a tún ti jẹ gbèsè lè àmọ́ wíkẹ̀ndì dé mòlídìí a sì fọkàn balẹ̀ wọ́n sì wá promise wa ń bi wàlímọ̀ àfáà tó ti ní ẹgbà wàlímọ̀ dáadáa èsì mọ́ gbà bàbá sì rí mọ́ kọ́ tèmi bàbá tààrà gbà mo mọ̀ wọ́n mọ̀ mí tèmi bá mú máìkì dání tèmi bá ti kọjú báyìí èmi máa ń fi invitation jọ́ọ̀jì owó tá a pa ni ó gbóná sọ̀díkì àbí Hawadisu dahari. òórùn ti lọlẹ̀. Tahtarul kirama fama. irun invitation bàbá àlì fúlàní ní Bàrígà ní ìsìn tí bá mú dání báyìí má kàn ṣe báyìí location rẹ̀ má kàn sọ fún àfáà lẹ́kan ni pé asani òde yìí 75,000 lápá lórí ìnàró ń bẹ̀ ó máa ní àfáà yẹn kì í ṣe ẹ̀yìn invitation tiẹ̀ ni o ó yẹ ká àfáà yẹn á máa bá pa ó débi pé ó yẹ kó fún 150,000 tá a bá ń lọ àmọ́ gidi ló máa fi fún 130,000 wàláì tán bá dẹ̀ máa ka gbogbo yẹn tá a bá délé ó lè jẹ́ 110 fẹ́ pé tí ó bá yàtọ̀ síra wọn bóyá bíi 5,000 3,000 ni ó máa fi yàtọ̀ àwa fẹ́ lọ òde yẹn lọ́dún yẹn mo ti wá fọkàn balẹ̀ kódà àti jẹ gbèsè lẹ̀ díẹ̀ báfa yẹn ṣe pè mí kí ló sọ báfa àti ẹ̀ tí lọ báfa yẹn ṣe pè mí nù pé tọ̀ àfọ̀níwàlímọ̀ bá pè mí pé àfa àwọn ní káwọn sọ pé èmi tí mò ń bọ̀ wá ṣe tí mo wá bọ̀ wá ṣe prógámù yẹn pé àwọn táwọn jọ kéwú àwọn ló yẹ kán ṣe pé àjọ dúró pọ̀ ni o táwọn bá ti pè kí èmi ní ó pè kan mo ní ẹ má ṣe bá mo ní ẹ fẹ́ já wa ń tàn mọ́ ni kò sábúrú bí yẹn ẹ bá sọ fún àwọn afáàyín kí ọlọ́run jẹ́ wọn jẹ́ yín pẹ́ o ẹni káwọn tẹ́ ẹjọ́ kéwú mọ̀ ṣe lọ ìwọ làbúrò ọmọ lóde tó délé tí ó yà gbára paracetamol ní kàǹtí ọmọ sí ọ àbúrò pé bínú tiẹ̀ ṣe rí ní ti gbogbo èèyàn rí ni ó sì dóde ọmọ dìmọ́ gbogbo èèyàn ayé ọ̀gbá báwọn o bí wọ́n ti ń bá kọlẹ̀ lómi ń bá ká ní ti ń ja kálukú yàtọ̀ síra wọn. àwọn àdìsú dárì ká máa lọ. àwọn àdìsú dárì. bọ́ńbọ̀ bó ti rí nu a máa rí bẹ́ẹ̀ o pé yàn pé wàá sóde ní ìsìnbó fún wa lówó alihamudulilayi bá òde ìfẹ́ ló kù tá à ń lọ bóun lágbájá ṣe rí sí wa ló kù tá a fi ń lọ bàbá sì dóde tó bá yọ owó alihamudulilayi bí o sì tún yọ aṣọ ọlọ́run o ìwájú kàlíkẹ̀rí mi mọ̀bí tó ti di o ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún yàn ọ́ pàdé ntọ́ fẹ́ jẹ kó tó pàdé ntọ́ fẹ́ jẹ gangan o ntí ó wù ọ́ jẹ wọn ò fi sáàfù rẹ kó tó máa request fún kán tó wá bí ọ léèrè pé kí gangan lẹ fẹ́ tó bá wà láti kókó máa jẹ ntọ́ orí tó bá fẹ́ yan bọ ebi ọ̀pọ̀ ọkọjọ́ ọjọ́ tí tọ́ fẹ́ jẹ gangan tó dé. àwọn àdìsú dárì mọ́bọ̀ tàkàtàrù lè kìrọ̀ ọmọ àṣé àwọn àdìsú dárì tàkàtàrù lè kìrọ̀ ọmọ àwọn tá a pè lẹ́ni ire yẹn ìṣẹ̀lẹ̀ ẹnu gbà díẹ̀ tó fẹ́ máa ń léèyàn padà lọ́nà àwọn ló máa ń tájẹ́ẹ̀tì tí wọ́n bá ti wá mọ̀ pé irú orí tọ́ yàn dandan ni kí n ti ń sí ọ̀yàn ọmọ sí ọ́ kí ló dé tó lè ṣe sùúrù bí tọ́ ń lọ nígbà tó ọmọ bí tọ́ ń lọ kí ló dé tí n tó fẹ́ di ọlọ́nà fẹ́ máa disturb ẹ nǹkan fẹ́ di ọlọ́nà nǹkan yóò dandan ni kò pàdé tí ó di ọlọ́nà ọ̀dà ṣé Mọ̀lánà ṣe Adam wí bẹ́ẹ̀ dáadáa ni ṣé wọ́n pàdé tí ó di wọn lọ́nà ni wọ́n pàdé rẹ̀ kí ló bí alẹ́ ajíbàrúkà ya Rabbi kọ́ dídí kìtù sáré rọjá òtún fọdílàkà àsìlá àdìhúkà wálé àlùlá mákànà ní mi ní àyà tìlẹ̀ bóòsì wálé làkọ́dítà alámútù ànsálítà fíyà kìtàbà zikiri sọ̀rọ̀ àbútù fíyà àyà tí ilá àwa sì tìyà. kọ̀dárí ta ẹ̀ sábà nílí ìsìlámì yà sọ káànà òun fi dọ̀là lè dín ní wálé atọ́lé wàhákà wálé Yahudi wakọ̀ nálù sùsọ àyà ti kìsìmọ̀tà fàmálànà wànákìlì kùlì àdìsíní àlẹ́ ajíbàrúkà
nǹkan kò tí ì débẹ̀ àmọ́ bọ̀ kíni kan àtẹ̀yìntà òun kíni kan fíníyàwó ìwà bárin wà fi àmọ́ lànà gẹ̀rù wànákìní kúlì àdìsí ní àlì àjìbàrúkà. Asina wamani ina ataminal amali. Ọmọ kí o bàbá alágbà jìlẹ̀ mi ọmọ sùnmùràtúlì mọ́mì nínà ni mi àmọ́ ńgbà tá à ń bá ẹ̀kọ́ ayé lọ àwa kan ọwọ́ Sheikh Ádámù níbi wípé bọ́ọ̀ bá galáyé èmi Sheikh Ádámù mẹ́ńtọ̀ kúlì ni mí anna mẹ́ńtọ̀lì kúlì Mọ̀lánà Sheikh Ádámù kò sọ́nà tó fẹ́ rìn ọ́ bọ̀wọ́ Sheikh Ádámù ń bẹ̀ nígbà tá a wá ń bá lọ a rí i pé ṣé pé bí mọ́ríkàsì ṣe pilẹ̀ nu àwa náà wá tún jòkójó dáadáa pé tó bá fi lè mú àwọn tá a bẹ lọ́hùn tí wọ́n fi bẹ lọ́hùn fún wa tá a fẹ́ jọ tá à ń wò wọ́n pé òkèrè táwọn náà bá fi ní tán dákọjá rí tó gbomi lójú wọn a ti kómi ojú tiwa náà ń bọ̀ wá dẹ̀rín. kì í ṣe ọlọ́wọ́ lónìí má torí ẹ̀ kú o má para rẹ o bọ́ para rẹ àmọ́ sáyé lọ ni o bọ́ para inú wọn wí fún ọ ó tún jìyà lọ́dọ̀ Ọlọ́run bismillahir rahmanir rahim wa ma yulaqa illa alladina wa ma yulaqa illa dhu hazzin azim wa ma yulaqa. Bàbá wa Adigun èmi wí fún yín lónìí. Wa ma yulaqa. Bàbá wa Erin ní Temi èmi ń sọ fún yín lónìí wípé wa ma yulaqa. Ẹnìkan ò ní bára rẹ̀ níbi oríire. Wa ma yulaqa. Ẹnìkan ò ní bára rẹ̀ níbi àṣeyọrí. Wa ma yulaqa. Ẹnìkan ò ní bára rẹ̀ lókè àgbà tí ń lọ kórí bẹ́ẹ̀ jókòó sí. Wa ma yulaqa. Ẹnìkan ò ní dẹni táyọ̀ kọ́ngrátì wípé o kú oríire fún wa nọ́mbà rẹ̀ jájọ máa ṣe nínú ayé ẹnìkan ò ní dèmọ̀ ká máa yẹn ìlà. Lẹ́dínà sọ́bàrú. Ìlà lẹ́dínà sọ́bàrú. Gbogbo ibi tó ń lọ yẹn gbogbo àwọn tó fẹ́ jọ gbogbo àwọn tó ń dírìmù kan fẹ́ wà láàyè wọn yẹn máyúlà kọ́ ẹnìkan ò ní dẹ́kun àgbà ẹnìkan ò ní dí àyè Mọ̀lánà Sheikh Adam ẹnìkan ò ní dáyè Mọ̀lánà Sheikh Kamaludini ẹnìkan ò ní dáyè babalágbàjì àyè bàbá àgbàgbà dọ́mà àyàfà dáńgbá ẹnìkan ò ní dáyè bàbá ẹ̀sìn ni ó bi wá illa alladhina sabaru. Àfàwọn tán bá lè ṣe sùúrù ni o. Wọ́n pè ọ́ lọ́lẹ̀ o ìwọ ni ọmọ pé sọ̀lẹ̀ o wọ́n pè ọ́ lónìranu o ìwọ ni ọmọ tó ń torí ẹ̀ jáde o wọ́n sọ pé ọmọ tó wá ṣe láyé ìwọ ni òfin tó ń ṣe tẹ́nìkan ò tí ì mọ̀ ìwọ ni òfin sẹ́mi ìwọ ni ọmọ pé níyànjú ni ọ́ wọ́n bu ọ pé kí náà ló kójọ ńjọ́ tó ti délé ayé wọ́n bu ọ pé òròrú tó ń jáde kí náà ló fi kójọ ìwọ ni ó ṣe sùúrù wà má yùlà kọ́ à illa alladhina sabaru. Ẹnìkan ní dẹ́ni ògo kò ní dẹ́ni táyọ̀ máa fọlá rẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn illa alladhina sabaru àfàwọn tó lè ṣe sùúrù wà má yùlà kọ́ illa zu azin azim. Bó ti nínú ni alihuruhuru iléyà. Ẹlòmí ò tún mọ máìkì yìí mú tó bá mú ó ní bó ti mú tó bá fẹ́ jọ́ sọ̀rọ̀ ó ní bó ti mú tó fẹ́ mọ̀ pé tó fẹ́ mú kó máa dá ọlọ́wọ́ tún ní bá ti mú bí wọn náà bá ti mú máìkì rédèrèdè yóò fóun rẹ̀ jáde rédèrèdè ni. Onítọ̀ ọlọ́pàá gangan tó bá mú bọ̀n dání ọmọ bẹ̀rù ni àfa kò gbọ́dọ̀ àrájà o téyí bá àrájà tamátàsí ni o. Mo wí fún ọ lónìí ọlọ́mọlúwàbí náà lọ́mọlúwàbí ó máa jẹ́ o. Wàhí jàrá sàmánú bìhí. Wàhí jàrá sàmánú bìhí. Kọ́lá kígbà ọmọ sẹ́ẹ̀kì rẹ̀. Wàhí jàrá sàmánú bìhí. Kí ló dé tí gbà yọwọ́ sí ọtí wọ́n yẹ tó dẹ̀ hàn nínú gbà? Ó ṣe sùúrù ni, ìmì ọlọ́wọ́ nù, kò sẹ́ni tí ò ní mì. Wàhí jàrá sàmánú bìhí. Ẹjọ́ ìfìlúlẹ̀. Ìjàrá sàmánú bìhí. Kọ́dà kígbà ọmọ sẹ́ǹkì rẹ lọ́wọ́ dandan ni kò ríru ẹ̀. Fàtó dùnyàbùkọ́. Farabalẹ̀ jẹ́mi ò tún ké o. Gbogbo ké o tó ń ké
náà ní kálukú tí ń bọ́ parí rẹ̀ ó yẹ kó máa wo tírà dáadáa ọbẹ̀rẹ̀ náà sùn lójú ago gbogbo ayé lọ parí rẹ̀. wà ń já sàmánù bí. wà ń já sàmánù bí bàbá Tàràgbà kódà kó máa bẹ́nu pé ìgbà ń ṣẹ́ kí èèyàn lọ́wọ́ ọjọ́ ayé míyàn ń fìyàn lọ́wọ́ ó ní má torí ẹ̀ fọ́ ó ní má fọ́ ó ní wà tọ́ọ̀dù. wà tọ́ọ̀dù yẹ bukọ́. ó ní fàtàódù yẹ bukọ́ fàtàódù yẹ bukọ́ ọmọ ọlọ tó ṣe ní ńlá àtàódù yẹ bukọ́ farabalẹ̀ òkè ńlá òkè tẹ́rí tó ṣe ní ńlá òun òkè tẹ́rí òun fàtàódù yẹ bukọ́ ìtẹ̀bí fẹ́ tu sí ni wípé ìjì kì í jà kọ́gbọ́n ọmọ ọlọ́lọ́. àtọ́ọ̀dù yẹ bukọ́. àtàódù yẹ bukọ́ ìwọ gbọ́ péjọ ìjọ tí jì ti ń jà rí òkè tí gbogbo ayé mọ̀ lókè ṣé ìjìjà òkè rí ni fàtàódù yẹ bukọ́ ìjì oníjà kọ́gbọ́n ọmọ ọlọ́ dandan ní àkùkọ tí ó kọ àṣà ọ̀gbọ́dọ̀ gbé déédéé tó ń rí yẹn tó wá ṣe láyé lójú ọmọ rí mọ́tòrí tí ń ṣe ọ́ dúrọ́ọ̀pù pẹ́ẹ́nì pọ̀ ọ̀kọ́ mọ̀ onítàn tó wá kọ láyé. wàyí ni apáti bílí tó sùn. wọn kéwù yẹn dáadáa wàyí ní kílẹ̀ pé. wàyí ni apáti bílí sọ fún. bàbá Tàràgbà ó ní yìí ni apáti bí ilẹ̀ ìzọ̀fù àtàwùdù táwí yẹn òkè ńlá táwí yẹn ìní apáti bí ilẹ̀ ìzọ̀fù jámù àsìfù nìyẹn. àwọn atẹ́gùn ńláńlá àbí bẹ́ẹ̀ kọ́ ni atẹ́gùn ńláńlá tí máa ń gbé nǹkan bátẹ́gùn ńláńlá tó jẹ́ ìjì bá ti wulẹ̀ kọ́ máa gbé nǹkan tó àníjì lè gbé nǹkan míì àní èèwọ̀ ní fújì kò gbọ́dọ̀ gbé ọmọ ọlọ́mbi tó wà. látùnà kìsùn rázà wà látùnà kìsùn rázà. wà látùnà kìsùn rázà. ìdọ̀kọ́ tí máa yí ṣàtò. àfáwà Àdìgún ẹ má dúrọ́ọ̀bù pẹ́ẹ́nì o ẹni tẹ́ fẹ́ ṣe láyé yín o ìgbésẹ̀ ayé ti ń lọ yìí gbogbo ẹni tó wá pé tìyìn ìyá àgọ́ o. láyò kìsùn rázà. kì í sáà kùnà ní ọ̀dà mi dúró dàsìkò yìí lóde. dédé tí mo gbé kalẹ̀ ẹnu lé ní téèyàn máa ń gbé kalẹ̀ ẹnu lé tí ó ní òde òwú ń já ni. bó sọ arábalẹ̀ Àyìndé bó ní ṣe kú ònú tutù mínímínímíní tí tutù mínímíní tí wàá bọ́ ọ́nú ooru tí bá rí pé mo ní tí mo fẹ́ lọ ṣe. ahlan wa sahlan ẹ máa wọlé bàbá ẹ máa wọlé bàbá ìgbà lórílẹ̀ ni wọ́n ń bọ̀ yìí ahlan wa sahlan ẹ máa wọlé. gbogbo lè ń kí bàbá àgbà à ń kí bàbá wa àgbà bàbá àgbà lórílẹ̀ à ń kí wọn káàbọ̀ bẹ́ẹ̀ là ń kí bàbá wa àgbà láti jama wa ní ahlillah ẹ máa wọlé bàbá àgbà lọ́yọ̀ bàbá àgbà ọmọ ẹkùn ẹ máa wọlé bàbá. látùn kìsùn rázà láyùn kìsùn rázà. ẹ máa wọlé bàbá o akramakumullah bàbá lọ́yọ̀ ọ̀nù ni ayakumullah. ìdọ́kọ̀ tí mà yí ṣàtò. wàlá yóò sì lu òótọ́ tó lè fà kí. ẹ máa wọlé bàbá akramakumullah ẹ máa wọlé bàbá. láyò kìsùn rázà. ìdọ́kọ̀ tí mà yí ṣàtò. bẹ́ẹ̀ ni. wàlá yóò sì lu òótọ́ òun lè fà kí irun wá tààrà fún. bíjọ bí mo ń kí bàbá àgbà lórílẹ̀ tí àwọn tí irú wọn bá wọlé àfi ká kí wọn. yẹmusi azizan. ń kí wọn káàbọ̀ síjòkó àlùbáríkà àlùfáà ọ̀rọ̀ tí mò ń sọ dídé wọn yìí náà ó sọ̀dákọ̀ rẹ̀ ni. ibi tí mo sọ̀rọ̀ dé tí mo fi tí àwọn bàbá fi ń wọlé dé ni pé ìsọfáfá wa Ẹ̀rín ni tèmi wípé gbogbo àwọn tá a wáyà yín àgọ́ kó wa tó wáyà yín la máa ń ta wá dá lòun lára yín. tẹ bá wá rẹ nìkan tẹ́yìn wo pé àbí tí tó bá kan lọ́dọ̀ tiẹ̀ ni tẹ bá rò pé àbáyé ọmọ yìí tí mò ń ṣe ni àwọn èèyàn kì í tètè mọ yìí tó ṣe sórí tó ń ṣe yẹn wọ́n lè má tètè mọ yìí rẹ̀ ìwọ ni kó jẹ́ tó ń ṣe ó yí ọ dáadáa táyé ọba mọ yìí tó ń ṣe òfò tó burú jù ní kí wọ́n náà má tún mọ tó ń ṣe. wọ́n ń bọ̀ Àyìndé gbogbo ẹni tí wọ́n wulẹ̀ dáa fún nínú ayé yẹn náà tó dòun náà ayé ò tètè gba tí wọ́n ń ṣe ní tí wọ́n ń ṣe ìjọ tí ń tọ́ kọlù wọn tó yẹ ká dúrọ́ọ̀pù pẹ́ẹ́nì kọlù wọn tí wọ́n rí i pé wọn ò dúrọ́ọ̀pù rẹ̀ láyé mọ̀ pé èyí ni tó fẹ́ ṣe o. yẹmusi azizan. kórílé ó tó dorílé kó tó di bàbá lórílé ó ní tí wọ́n fojú wí náà
يمشي عزيزا. Ìní mo fi wí bẹ́yìn ọmọ kéwú tẹ bá kéwú láwọn àyè kan tẹ buye pẹ́bẹ̀ díwọ́ ẹ lọ jẹ́ kíjà lé ẹ̀yin àtàwọn àfáà yín ó parí tẹ bá láwọn ọmọ àfáà yín bí gbà pé wọn ò tó yín níbi nǹkan kan déédéé ń tẹ́ fi rò pé lé àfáà yín ò tó yín náà ó lè jóró tiyín náà wọ́n yọ lára àwọn àfáà yín. يمشي عزيزا. ẹ mọ iye ọmọ tá àfáà mi sìn ní tí kì í sóun ni wọ́n kọ́ mọ́ pé wọ́n mọ ọmọ kéwú mi ìdè ni wọ́n sọ pé ìwọ ló tù ú lẹ̀ wọn ò sì ní tù nǹkan kan mọ́ so nǹkan mi gbogbo ojú ẹni tó bá fẹ́ tù nǹkan kan lẹ̀ kó fi nǹkan mi tí ó so sílẹ̀ di ó fẹ́ òpònú ni wọ́n ní kó wá tù nǹkan òfin mi di tó bá ti fi mí di wọ́n á yọ ohun tó fẹ́ fi di lára tiẹ̀ ni. وقالب العزم يسير. mo ń bọ̀ aláwọn ọmọ kéwú mi ìṣẹ́ wọn láwọn ọmọ àfa àwọn bí gbà pé wọn ò tú àwọn wọ́n wá rí wọn bí gbà pé gbogbo àlùbáríkà bàbá yín láti kó lọ ẹ̀ ká àlùbáríkà bàbá wọn ẹ̀ mọ̀ náà bẹ̀ kí lè yín mọ̀ bá túká torí ń bẹ́ nù pé ń tẹ́ fi ń wọ àwọn ọmọ àfa yín míì ìtì ń bẹ́ nù tẹ́yìn rò pé ẹni tí wọn ò ní yẹn oró tí yín náà yọ lára bàbá wọn tó fi dórí tiwọn náà. يمشي عزيزا. ọ̀dà tí gbogbo ẹni tán mú dọ̀dọ̀ bàbá Alágbàjì lọ́fẹ́ rí bó ti rí yẹn ni wọ́n mú lórí ibùdó dẹ̀ wọ́n mú lórí ibùdó bẹ̀ ìgbà tó dọ́dọ̀ àfa Alágbàjì ní sẹ́wọ̀n Yusuf bàbá Alágbàjì sọ pé Ọlọ́run wọ́n méjì dọ́dọ̀ mi kádàrá bú níbẹ̀ lórí ẹ̀ fílẹ̀ fẹ́mi àfa Alágbàjì. يمشي عزيزا. wọ́n mú dọ́dọ̀ Mọ̀lánà Sheikh Adam bàbá Mọ̀lánà Sheikh Adam sọ wípé eléyìí tí wọ́n mú dé mo ní tí mo fẹ́ fẹ́ eléyìí ṣe nínú ẹbí wọn eléyìí gbọ́dọ̀ yàtọ̀ ègún tí ń gbé bọ̀ Ọlọ́run bá ń rè kúrò lórí rẹ̀ wọ́n rè kú òní kése gbogbo ẹni tó lọ ọ̀dọ̀ bàbá Sheikh Kamali náà lọ yan tí wọ́n yàn yẹn ẹlòmíì ọ̀yan torí bá ń bá wọn ti rí wájú Ọlọ́run náà fi túlẹ̀ ni. يمشي عزيزا. lọ́ọ̀ gbọ́dọ̀ fi róníṣẹ́jú kan pọ́ máa fà rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ nítorí pé odò ni ọ́ tó o bá ti gbàgbé ibi tí sísun rẹ̀ ti ń bọ̀ wá gbẹ̀nì. gbogbo kálukú wa ta wá pé tì yín déédéé ń ta wá pé tì lára yín tẹ́yìn náà bá ti jòkó lálẹ́ tó bá ti kàn yín ẹ máa wo gbogbo ẹni tẹ́ ń fọlá wọn bẹ̀rẹ̀ ọ̀hún ẹ wo bàbá lórílẹ̀ èyí tẹ̀ bá mọ̀ nínú tàn wọn ẹ tún béèrè kórílẹ̀ tó dorílẹ̀ ẹ wo bàbá Mọ̀lánà Sheikh Sùgùlù kí ìsọlọ tó jẹ́ bí ti ń jẹ yẹn ẹ wo gbogbo àwọn àgbàlagbà àwọn jàǹkànjàǹkàn ẹ wo bàbá wa oníyangí ẹ wo àwọn àyè yẹn ẹ wo àwọn àyè yẹn èmi ń sọ fún yín wípé àwa àdìsù dàrí kéèyàn fà nínú ayé kọ́ mọ́ tètè tó kéèyàn wá kọ́ mọ́ tètè bọ́ sí lọ́wọ́ kéèyàn pé kọ́ mọ́ tètè dáhùn kéèyàn máa ṣe kọ́ máa dàbí ìgbà pé kò mọ̀ ọ́ ṣe kẹ́ni tí ò mọ̀ ọ́ ṣe téèyàn máa wá kọ́ọ̀yàn lọ́nà tàkàtàrù lè kìrọ̀ ọ̀mọ̀ àwọn èèyàn tó ní tán wá ṣe láyé nírú ẹ̀ máa kàn ó. wọ́n bọ̀ dédé ń tọ́ bá sọ fún wa pé ń kàn ọ́ lọ́wọ́ kì í ṣe káàsì tó kó lọ́wọ́ làwọn èèyàn kó fi tẹríba fún ọ. irú nǹkan míì tí ọ̀tẹ̀ Ọlọ́run ti ń ṣe ọ́ lẹ́lòmíì ò fi sọ̀kọ́ọ̀mù fún ọ pé tírú bá lè máa fi ṣe ọ́ tó sì ṣẹ́kù èèyàn ni ọ́. farabalẹ̀ káàsì kọ́ lẹ́lòmíì ò fọ́ fún lára rẹ mọ́tò tó gbé wọlé kọ́ lẹ́lòmíì ò fọ́ fún lára rẹ ẹlòmíì ò ní pé ilé tó sí kọ́ ni ó fọ́ fún dédé ń tó sọ pé ń ṣe ọ ni pé ṣé wù àwọn tá a nọ́ọ̀sì tá a ń fojú fún iná nínú ayé ó ní agbára pé ẹ̀hẹ́n kò sì gbaṣọ lọ́rùn yín kò gba kéwkò lágbárí yín àṣepẹ́ yìí ní tẹ́ wá sí láyé nu ẹ̀jẹ̀ àríra. so kẹ́ni kò ṣe tiẹ̀ kí gbogbo ẹ̀ ó lubẹ̀ pa kéèyàn ó lubẹ̀ pa kọ́ máa ṣe donation lọ́tún donation lọ́sì kò túmọ̀ sí pọ́nráyé wájú yín lọ o déédéé tí ń ṣe ẹ̀yin tá a tún rí yín fi jòkó tì í bọ́ bá ṣe ẹlòmíì kò wulẹ̀ ní sí nínú ayé mọ́ ni o. lẹ́wọ̀n máa wà títí láéláé lẹ́wọ̀n máa wà títí láéláé Àdìgún nínú ọlá òkè ọmọ mi ní wákàtí mò ń dá fún yín olóyè tó bá ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ látàárọ̀. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. ó ní mo ní Ọlọ́run ti gbọ́. Ọlọ́run ti gbọ́. ó sì ti gbà á. Ó ti gbà á. Ọlọ́run wọlá bàkíyàtú sálàf àṣẹ́kùbọ̀ àwọn ẹni rẹ̀ bàbá gbà lórílẹ̀ tẹ́mi bá fẹ́ kiri wọn èmi á pé bànú sọ́ọ̀lì iná sọ́ọ̀lì una. bànú sọ́ọ̀lì iná sọ́ọ̀lì una fàmà yẹ̀kọ́. ànú sọ́ọ̀lì iná ọmọ àwọn ẹni rẹ̀. sọ́ọ̀lì una. ẹ tiẹ̀ dúró náà Mọ̀lánà Sheikh Habibu bàbá gbà lógìjò tẹ́ ẹ bá tiẹ̀ gbọ̀nà kátiẹ̀ wá pé ẹ̀ gbọ̀nà ọ̀dọ̀ bàbá gbà lórílẹ̀ náà ẹ jẹ́ ayọ̀ ti bàbá lórílẹ̀ kù lára yín pé gbàbẹ̀ jáde tánà ni ó pàdé yín nínú ayé tí ó fọwọ́ tì yín láyà. bànú sọ̀lì hínà. ẹlòmíì lè máa rí yín kó máa ṣe bí pé òun ò rí yín àwa yín tá à ń rí nípa yín tá à ń rí gbogbo ẹni tí ó bá dá èèyàn mọ̀ ágírámọ́kùnrin la ọ̀ ẹni tí ó tún láwọn tán ní ká dá èèyàn mọ̀ nínú ayé
ẹni tó bá rí yín tó ṣe bíi pé òun ò dá yín máa bóun ò gbúrò yín ẹ fọ̀nà tiẹ̀ lẹ̀ tọ́nà ò bá ti jọ̀nà iṣẹ́ oníjọ̀ṣe o. tọ́nà ò bá ti jọ̀nà iṣẹ́ oníjọ̀ṣe. bànú sọ́ọ̀lì iná sọ́ọ̀lì una. wà á máa ń yà kó. àdúrà tí bàbá wa Àdìgún fẹ́ ṣeun ẹ wo bàbá wa Àdìgún àdúrà tẹ fẹ́ ṣeun bàbá lórílẹ̀ ni wọ́n ó ṣe bàbá lórílẹ̀ ni wọ́n ó ṣe ẹ jẹ́ mi ọ́ dá wákà fún yín ni bàbá lórílẹ̀ ni wọ́n ó ṣe ọlọ́run wọlá bórílẹ̀ tí ń jórílẹ̀ látànádò nínà tá a mọ̀ pé yọ̀ọ́ jẹ́ bẹ́ẹ̀ tó ti wá ní ẹ̀ka ẹ wo iye ẹ̀ka tó ti ní káàkiri ìgbésí ayé tiyín náà ibi tẹ́ ẹ fẹ́ kó dé ọlọ́run bá yín mú débẹ̀ ju dáadáa lọ kó kẹ́ ẹ máa bẹ nínú fàyàbalẹ̀ kẹ́ ẹ máa bẹ nínú oríire kẹ́ ẹ máa bẹ nínú dùnnú ọlọ́run àfáwọn wájú ọlọ́run mo fà lùbáríkà bàbá àgbà lọ́yọ̀ bẹ lọ́hùn fún yín àwọn àgbàlagbà dáadáa nu àwọn àgbàlagbà lọ́yọ̀ dáadáa nu àfáà ní nǹkan bíi iṣẹ́ kò fẹ́ tóbi kàràkàrà ọdún mélòó nìsín báyìí tá a gbá sí ọ̀nà Ìkòròdú bá ń kọ́ bí n bá fojú wo nìsín yóò ti lé lọ́dún bíi mẹ́wàá sí yóò ti fẹ́ tóbi 13 years sẹ́yìn ọlọ́run níjó burú yóò mọ̀ dáa sí i ọlọ́run àlùfáà níwájú ọlọ́run àfáwọn Àdìgún ibi gíga tó bá mú yín lọ kó mú yín débẹ̀ ní kíákíá ọlọ́run dákun má gbàfẹ́ ní bọ́dì láti dènà oore ayé yín ibi gíga Àdìgún mú yín débẹ̀ ní kíákíá. Akíramọ́pọ̀lá láti dènà orí ayé ibi gíga tó bá mú yín lọ mú yín débẹ̀ ní kíákíá ọlọ́run dákun má gbàfẹ́ ní bọ́dì láti dènà orí ayé yín. Akíramọ́pọ̀lá سبحان ما لم يعلم قدره غيره ولا يبلغ الواصفون صفته سبحان ربك رب العزة عما يصفون. ọlọ́gbà ọmọ ìyá Ìlọrin ó ti dára kó ìyá dára sí i ó ti dára ó ti dára kó ìyá dára sí i ó ti dára bàbá lórílẹ̀ ni wọ́n sọ báyẹn kò ti dára bàbá wọn mẹ́kùn ni wọ́n sọ báyẹn kò ti dára ọmọ ìyá Ìlọrin ó ti dára kò ní ìyá dára sí ó ti dára àdìdì sàdálì yàrá wí. Alihadabi alimudabi asilajati bijajirati waliudu ani arijale ó ti dára orin adara sí ó ti dára. ọmọ ìyá Ìlọrin ọlọ́run kọ́ wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bàbá lórílẹ̀ kẹ́ ẹ lè darí àdúrà yín sí ojú kan náà bàbá àgbà lórílẹ̀ kẹ́ ẹ lè darí àdúrà yín sójú kan náà àmọ́ àwọn àáfàá tó ṣe pé bá a bá pè wọ́n ẹjọ́ ẹ gbéra yín mì ẹjọ́ ẹ wọnú ara yín tó ṣe pé bá a bá fowó ńlá pè wọ́n ìfúnpá owó tó ga tó ní rí wọn ọba àbọ̀ yà Ìlọrin tẹ̀ ń wò kalẹ̀ yìí wàláhì wọn ò ní wá lára wèrè làáfàá mi ó sì ṣe ọlọ́run tó lọ yan mọ́níjà ọ epo lọ ń tà ní wèrè yìí náà wá kẹhùn ẹ ló ẹ pè mí padà ẹ níjọ jíire báwa ọmọ ìyá Ìlọrin ọlọ́run tí ọ̀rọ̀ àwọn ẹni ìṣáájú tó sì gbà ní ìbádà fún wọn ọlọ́run kó gba tiyín náà ní ìbádà. Àmínà. ẹni tí ayé bá ti mọ̀yàn mọ̀ ó ṣòro láti fílẹ̀ èyí tí ọlọ́run ti ní ká yọ ọmọ yín mọ̀ rèé ọlọ́run má gba yín wọlé. Àmínà. má ṣe yín ló ní wàásí àná. Àmínà. ọlọ́lá ilaha illallah. Àmín. àwọn aláàtì kan máa wá ń bẹ tó jásí pé wọ́n bá wọlé àti inú nínú ẹ̀dọ̀lẹ̀ yóò ti máa rẹ́rìn-ín èyí ti gbarú owó òun sẹ́yìn bẹ́ẹ̀ tún gbà lọ́wọ́lọ́wọ́ irú bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ń bá wa ṣe fún yín. Àmín. ọwọ́ wọlé abá ti tọrọ bẹ́ẹ̀ fún yín kó ṣe bẹ́ẹ̀ fáwa náà. Àmínà. àdánwò ni kéèyàn sẹ́ndì 15 fún yẹn kó tún wo báláǹsì pé èló ló ṣẹ́kù 15 lọ sẹ́ndì ó tún wá wo báláǹsì pé èló ló ṣẹ́kù
òsì ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ ọlá àbá àgbà lórílẹ̀ ọlọ́run má fi ta yín láéláé ọlá gbólóhùn masha Allah la quwwata إلا بالله àfa